RIP to you, Murphy Afolabi, Yorùbá movie actor Kemi Afolabi. Ó ní ó ti sọ nǹkan lórí social media handle tí gbogbo àwọn èèyàn bá ń contribute sí. Ẹ tún káàbọ̀ sí Sumikan TV ní abala wa amúlòdùn. Abala amúlòdùn láti mọ̀ sọ fún ṣe lọ ní Yorùbá movie industry àti entertainment industry lápapọ̀. Ká tó tẹ̀síwájú ńkọ́, ẹ bá fún fídíò ní thumbs of like, kí lọ sínú comment section yẹn kẹ́ ẹ kọ RIP fún Murphy Afolabi, kẹ́ ẹ má gbàgbé láti click lórí subscribe fún Sumikan TV. Nǹkan bíi ọ̀sán ìjẹta la ti gbọ́ wípé Yorùbá movie actress torúkọ rẹ̀ ń jẹ́ Kemi Afolabi lọ sórí Instagram Android láti kọ àwọn nǹkan tí ó rántí nípa Yorùbá movie actor tó di olóògbé ní ọjọ́ kìíní àná, tí a gbọ́ wípé ó ṣubú nínú bedroom ẹ̀. Ẹ bá lọ sínú comment section láti kọ RIP fún Murphy Afolabi, kẹ́ ẹ má gbàgbé wípé a ní kẹ́ bá fún fídíò ní thumbs of like, kẹ́ ẹ lọ sínú comment section láti kọ RIP. Tó bá tún wá di kíni, tó bá dìgbà kan náà, a máa mú nǹkan mìíràn lórí Sumikan TV. Ẹ má gbàgbé wípé lórí Sumikan TV àti ní àwọn abala lábala tá a fi mọ̀ gbé àwọn Yorùbá movie update wá fún yín àti mọ̀ nǹkan tó ń lọ lórí Nàìjíríà fún yín. Ẹ ṣá má gbàgbé wípé àní tẹ́ bá ti bá click lórí subscribe àbí tẹ́ fún fídíò ní thumbs of like, ẹ máa láǹfààní àti máa rí àwọn fídíò wa. Tó bá tún dìgbà kan náà, èmi ọmọ yín á máa mú nǹkan mìíràn lórí Sumikan TV.